ẹ káàbọ̀ sórí ìkànnì nílé ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń wò wá. Èèmọ̀ rèé o, mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run, èyí táwọn olóyìnbó ń pè ní ten is happening. Ẹ̀yin náà ti máa wo fọ́nrán tó ń plè lẹ́gbẹ̀ẹ́ mi, ẹ ti máa wo bí ọ̀dọ́mọdékùnrin ṣe wà, ẹ̀yin náà ti máa fọkàn gbé pé inú ìrora ayé òun ni ọ̀dọ́mọdé ọkùnrin yìí wà. Ẹ wò ó, a sì máa play fọ́nrán náà, a sì máa play ẹ̀ fún yín. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì, a fẹ́ kó o bá a subscribe, kó o like, kó o dẹ̀ kọ́mẹ̀ntì, nítorí pé ká lè máa jẹrú àǹfààní yìí lọ ni. Mẹ́wàá ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ẹ wo ọ̀dọ́mọdé yìí, ẹ̀yin náà wò ó bó ṣe ń já pàtìpàtì, ìrora ló wà. Ẹ wo fọ́nrán náà. Mimi sema mwenye kelo amurani imaji bebe. Qui va sentir une contraction, il est un bout, même on donne quoi, comme la famille de la cuisine, il s'est mis. Ẹ̀yin náà ti rí bí ọmọ ọ̀dọ́mọdé yìí bó ṣe ń jẹ̀rora. Mo mọ̀ pé ẹ máa ní pé kí nìkan tó ṣe ọmọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ tí máa rò ó gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sórí afẹ́fẹ́ lórí kọ́mẹ́ǹtì pé àbí ọmọ yìí ti lọ ṣe ìṣekúṣe àbó ti lọ ṣàṣemáṣe níbì kan ni, torí pé àwọn èèyàn ní pé bó ṣe ń ṣẹlẹ̀ nínú ayé nìyẹn. Ẹ wò ó, nǹkan tó ṣẹlẹ̀ yìí mo fẹ́ kẹ́ mọ̀ pé àìbìkítà àti àìmójútó òun ló fa nǹkan bí eléyìí. Ẹ̀yin náà mọ̀ pé tá a bá rí àní sọ, èyí tá a dẹ̀ máa sọ lé lórí ó máa jẹ́ nǹkan tó jẹ́ pé a ti ṣèwádìí rẹ̀ ní fínífíní. Ẹ wo ọ̀dọ́mọdé yìí bó ṣe ń jẹ̀rora, ẹ̀yin náà rí bó ṣe ń já pàtìpàtì. Kí nìkan tó fà á? Kì í ṣe pé ó rájú o, kì í dẹ̀ ṣe pé ó lọ ṣèṣekúṣe. Ẹ̀yin náà ti máa fọgbọ́n ọ̀nù náà wò pé ọ̀dọ́mọdé yìí ọjọ́ orí rẹ̀ kéré sí nǹkan tó jẹ́ pé bí ó lọ ń tọrùn bọ ìbọ̀kúbọ̀. Òun rèé, òun náà lẹ ti ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yìí. Ẹ̀yin abiyamọ ayé, mò ń rọ̀ yín, mò ń bẹ̀ yín, ẹ máa ṣàbójútó àwọn ọmọ yín ní fínífíní. Ọ̀pọ̀lọpọ̀ ló sọ pé ṣe lèèyàn kan lò ó, ọ̀pọ̀lọpọ̀ ní pé òun fúnra ẹ̀ ló lora ẹ̀. Ẹ gbọ́, ẹ̀yin náà fojú inú wò ó, ṣé ọ̀dọ́mọdékùnrin ṣó tó nǹkan tó ń fúnra ẹ̀ ló ń jẹ gan débi tó lọ fọwọ́ ara ẹ̀ fagùdọ̀kọ̀. Mo ní mẹ́wàá ń ṣẹlẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ rèé o, gẹ́gẹ́ bí ìwádìí wa tá a ṣe ní kúnákúná. Ṣé la mú wa gbọ́ pé ajá ló gé ọmọkùnrin yìí jẹ. Ìgbà tájá dẹ̀ gé jẹ, àwọn òbí rẹ̀ ìgbà tó jẹ́ pé ẹ kàn gbé dìgbàdìgbà, kàn pariwo tò síta, kàn pariwo ẹ gbà mí, wọ́n fọwọ́ lérá, wọ́n ń wòran. Wọ́n ní pé ṣẹ̀bájá ló gé jẹ, pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Àbọ̀ rẹ̀ rẹ́ o, òun lẹ̀ ń wò yẹn. Ọ̀rọ̀ náà ká mi lára, bọ́ ọmọdé yìí bó ṣe ń jẹ̀rora. Òun ni mo ní kẹ́ wá fún wa, òun ni mo ní kí n wá fún yín, kẹ́ ẹ lè gbọ́, kẹ́ ẹ lè kọ́gbọ́n, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ní oró ju ajá lọ tá à ń sìn ní inú ilé ó wà. Ṣáwa lè ní pé ká má ní nǹkan ọ̀sìn, àbí a lè ní pé ká má ní nǹkan tó ń jẹ́ pẹ́ẹ̀tì àṣà olóyìnbó. Ṣebí ìmímí náà ló wà lára àwọn ẹranko, ṣùgbọ́n the way you nurture them is what they give you, àṣà olóyìnbó. Ajá tó gé ọmọ yìí jẹ, tó yẹ káwọn òbí ẹ̀ kan gbé dìgbàdìgbà, ó di ilé ìwòsàn, kán sá lọ tọ́ dókítà kó lè bá wọn ṣàtúnṣe sí. Wọ́n fọwọ́ lé wọ́n wò ó. Ọmọdé yìí a gbọ́ pé hyperphobia gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ṣe ń sọ. Wọ́n ní pé kán fún lómi, pé tán bá fún lómi, pé omi náà á jẹ́ kó rẹlẹ̀ díẹ̀. Ọmọdékùnrin kò lè momi rárá. Òun lẹni tó ń já pàtìpàtì tó ń gbó bí ajá. Ẹ̀yin náà túbọ̀ tún wo fọ́nrán náà sí, ẹ túbọ̀ tún wo again. Ó má kàn dàbí pé à ń ja ẹnu lórí atẹ́gùn yìí. Ẹ wò ó.
Chita. Abiyamọ ayé. Mais, on a il est nani. Signe principal, il est caractère, il est photographe, nani. Ẹ wo ẹ̀yin àyànfẹ́ òun lẹ tútù wò yẹn ẹ̀yin náà rí kò sí ojú tó lè máa wo nǹkan yìí tí àánú tí ò ní ṣe nítorí pé ẹ̀jẹ̀ náà ló ràn nínú vein ẹni kálukú. Àkíyèsí tá a wá pè ń sílẹ̀ ní ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀sìn tó ní ọ̀rọ̀ ju ajá lọ wà. Ìkan pè tán pè ní ráàtì, ìkan pè tán pè ní snake, ìkan pè tán pè ní gbogbo nǹkan oríṣiríṣi tó ní ọ̀rọ̀ tó ju ọ̀rọ̀ tí ajá gan fúnra ẹ̀ ní dáadẹ́ ń sìn àwa ènìyàn. Ẹ wò ó ẹ̀yin ènìyàn ẹ ṣàkíyèsí kẹ́bẹ̀ẹ́ sí pé ẹ̀yin ṣàkíyèsí ẹ má fi àwọn ọmọ yín lẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ nínú ayé òun lẹ ti wá rí. Ẹ wò ó ìmọ̀ràn tá a mú wá fún ilé ni pé kẹ́ ẹ dákun kẹ́ ẹ dábọ̀ kẹ́ ẹ máa fi ṣọ́ àwọn ọmọ yín dáadáa nítorí pé ọmọdé ń jẹ̀sọ́tún ó ń jẹ̀sósì kò dẹ̀ mọ nǹkan tó ń ṣe. Ọ̀dọ́mọdékùnrin yìí ń ṣe ló ń bájá ṣeré kó tó di pé ajá gejẹ. Ṣẹ̀fẹ̀ gbọ́ mi pé eyín tájá fi ń bọ́mọ ẹ̀ ṣeré òun náà ló fi ń gejẹ gẹ́gẹ́ bí àwa náà ṣe mọ̀. Ẹ wò ó ẹ̀yin abiyamọ ayé tẹ̀ ń wò mí ẹ dákun ẹ dábọ̀ kẹ́ ẹ bá fi ṣọ́jú kẹ́ ẹ bá fi tọ́jú kẹ́ ẹ bá fi ṣọ́ àwọn ọmọ yín dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ ló ń sin káàtì ọ̀pọ̀lọpọ̀ ló sin rábìtì ọ̀pọ̀lọpọ̀ gan-an a tún máa gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń sin ejò. Ìjẹ́ ẹ̀mọ́ nípa àwọn kìíní ní oró tó jẹ́ pé kò dáa fún àgọ́ ara àwọn ọmọ ènìyàn. Òun náà lẹ ti wò yẹn. Kì í ṣe pé ọ̀dọ́mọdékùnrin kì í ṣe pé ó lọ ṣẹ́ṣọ́ owó o nítorí ọjọ́ orí rẹ̀ kò tí ì tó nǹkan kan. Òun rèé tẹ́ ti rí. Èyí la ní ká wá fún tóyin létí nítorí pé àkíyèsí òun ló dáa ní ilé ayé. Ẹ̀yin náà ti rí òun náà nìyẹn. Ẹ dákun ẹ dábọ̀ gbogbo ojú tó bá ń wò mí gbogbo nǹkan tẹ́ bá ti ń sìn ẹ fi tọ́ yín kẹ́ fi ṣọ́ kẹ́ dẹ̀ máa bójútó lóòrèkóòrè tí nǹkan bá dẹ̀ ti ṣẹlẹ̀ ẹ gba ọ̀nà tó tọ́ ọ̀nà tó yẹ kẹ́ ẹ fi ṣe kíni kẹ́ ẹ tètè fi ṣe ìwádìí ẹ̀ kẹ́ lè ṣe kíni kẹ́ lè rójú tú ẹ̀. Òun la ní ká mú wá fún yín lé ní o ẹ̀yin àyànfẹ́ tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ ní tó ń darapọ̀ mú wa lórí ìkànnì bá a subscribe kó o láìkì torí pé ká lè tún lè máa jẹ irú àǹfààní lọ títí ayérayé ni. Òun rèé o òun la ní ká mú fún yín létí ó dàbọ̀.